kò sinmi Yorùbá ló ń sinmi Fúlàní kò sinmi Southwest ló ń sinmi ẹ̀yin ọ̀dọ́ ẹ̀dì àmúre ajínigbé kò tí ì sinmi. Bógun bá dẹnu igbó wa ẹ̀yin yàrá àwọn kidnappers wọn ò jẹ́ dábàá àti sinmi ò rárá ní ṣùgbọ́n wọ́n lè dúró láti jẹ́ kí IG pa wá lẹ́nu mọ́ OPC pẹ̀lú Agbẹ́kọ̀yà kí la ṣe bí ẹ bá lọ fẹ̀yìntì tẹ́ǹdẹ̀ tọ́kì àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí yẹn. Àgbààgbà Yorùbá ẹ máa sùn ẹgbẹ́ karùn ní máa sinmi ogun ọgbà burúkú ní Fúlàní lò wọ́n fẹ́ ká sùn kan lè wọlé ní. Àgbààgbà Yorùbá ẹ máa sùn ẹgbẹ́ karùn ní máa sinmi ogun ọgbà burúkú ní Fúlàní lò wọ́n fẹ́ ká sùn kan lè wọlé ní. Inspector General ẹ ṣe fún àbẹ̀wò ẹ fẹ́ fọgbọ́n de Yorùbá mọ̀lẹ́ o ọjọ́ ti pẹ́ tí Yorùbá ń jìyà o ń bolẹ̀ wá ẹ ò sí láyé ni. Àgbààgbà Yorùbá ẹ máa sùn ẹgbẹ́ karùn ní máa sinmi ogun ọgbà burúkú ní Fúlàní lò wọ́n fẹ́ ká sùn kan lè wọlé ní. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Tún káàbọ̀ mọ́ yìí. Bàbá rọ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ láàdà. Ìgbà náà lọ́rọ̀ ṣe sọ. Mo bá ti tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹkú àti là kíra ẹni. Ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n. Ẹ̀lẹ́ níbẹ̀ ni o. Ẹ̀lẹ́. Gbogbo ọmọ kóòtù òjì bí. Ẹ̀yin ọmọ odù tó dá ìwà. Gbogbo ọmọ káàárọ̀ òjì rẹ̀. Òjì rẹ̀ bí. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ odù tó dá wà. Ẹ kú àsìkò yìí. Ẹ kú rítírítírítírítì tó dé bá wa nílẹ̀ Yorùbá. Ẹ kú síbáṣìbò. Àjọkú àsáré sókè sáré sódò. Yóò kú dáa. Láti wá ọ̀nà àbáyọ. Ọlọ́ọ̀bá fún aláìní. Bàbá dákẹ́ta rẹ̀ ní bánidákẹ́ ni. A sì ti ń dákẹ́. Bàbá ń gbọ́ gbégbégbé ìwọ náà mú gbé ta. Má dúró. Àìjẹ́ bẹ́ẹ̀ mú gbèsè kùlé olúwa rẹ̀. Má gan ló jẹ́ bẹ́ẹ̀. Tá a mọwọ́ tá a mẹsẹ̀ rẹ̀ ò ní di tiwa o. Àmì ẹ̀ pọ̀. Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lá bá gbọ́ kí bá. Mo kí olóyè Gani Adams. Oòduà. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kó àlejò. Pátápátá. Ààrẹ gbàlejò àwọn ikọ̀ látọ̀dọ̀ IG. Inú ọ̀pọ̀ èèyàn ló dùn. Mo ń dáàbọ̀. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ní tú ẹ̀kẹ́ rí músẹ́. Sẹ́lẹ̀ ìdàgbà. Bẹ́ẹ̀ lọ́kàn púpọ̀ nínú wa balẹ̀. Pé àsìkò tó. Wípé àjọṣepọ̀ tó dán mọ́rán yóò wà láàrin agbófinró pẹ̀lú OPC. Mo ti bínú. Àfàwọn èèyàn bíi tèmi tó fajúro. Kí o sí ọ́. Tọ́ra wò ó pé bí ọ̀bá sí ń tọ́sẹ̀lẹ̀. Kò sẹ́ni tí yóò fàjà sọdẹ omi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. IG ràn yàn lọ sílé Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ ṣàbẹ̀wò sí. Inú Yorùbá sì tún dùn. Wọ́n ní òṣogun mọ́kànsọ́tẹ̀ mọ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Gbọ̀ngàn Fúlàní orodò kórè ìsinmi ni. Ó ti lọ. Wọn ò rántí Jùmọ̀kẹ́ elétíkété. Abẹ́ ti gbàgbé. Sáìjì ò sí láyé láti ìgbà yìí wá. I wonder o. Wá ìtọ́jú àkókò yìí lọ ẹ̀sẹ̀ rán oníṣẹ́ lọ. Látijọ́ ti ń pa. Kẹ́nẹ̀dí tó fi jọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́rùn ikọ̀ lọ. Kí ló dé? Ṣé bíbí Fúlàní ti ń pààyàn lẹ́nu gan? Wọ́n sọsẹ́ ní South wọ́n ń fàjàgbọ̀n ní South East. Ó yóò débẹ̀ náà. Wá ìtó fi jọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan. Ó fẹ́ mú ọmọ bẹ́ẹ̀ni. Kẹ́nẹ̀dí tó fi jẹ́rú táìmù yìí. Lásìkò yìí. Ìgbà tí Yorùbá káwọ́ gbéra. IG ògbóníṣẹ́ wá. Àbí. Ẹgbẹ́ Yorùbá jáde lọ́pọ̀ yanturu. Wọ́n fi pátì dì. Adominate pépà. A ṣe protest. Adominate orí ẹ̀rọ ayélujára. Là ń pa ìwọ fún. Ẹ̀rí sì mọ̀ wípé. Pé kí ni ọjẹ́? Ìlérí asán kọ́ là ń lé. Ó ti mọ̀ pé bá a ti wé òǹgan láti ṣe. Ó ti béèrè lọ́wọ́ Ọ̀ṣínbàjò. Lẹ́jọ́ gbẹ̀gbẹ̀sẹ̀. Ó gbàmọ̀ràn díẹ̀ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Ó pe Fáṣọlá náà. Pé àwọn èèyàn yín máa ń pariwo. Ó ní o. Èmi gbà wípé ìlérí aláǹgbá lásán ni o. Ọ̀ṣínbàjò àti Tinubu ni yóò wá sọ fún. Ọ̀gá kò rí bẹ́ẹ̀ o. Pé bí Yorùbá bá dákẹ́ kò sí problem. Bọ̀tì. Àmọ́ sẹ́. Bí wọ́n bá fi bínú pẹ́rẹ́. Wàhálà bẹ́lẹ̀. Ọba tó máa mẹ́rin so tí ì so. Ó náà wá gbẹ̀gbẹ̀sẹ̀. Wọ́n lè má tètè bínú o. Bọ̀tì. Àyàgbàyàgbà o. Wọ́n fọ gbogbo nǹkan lójú o. Ó dalẹ̀. Fúlàní àtàwùsá ò sì fi ara gbá bí wọ́n ṣe sọ. Ó bọ̀nà. Buhari ò sì fẹ́ kí
nǹkan sáwọn ọmọ ìyá ẹ̀. yóò protect wọn. wọ́n bá ké sí àwọn tí ń bẹ nínú igbó tí ń kidnap tí ń gba ransom. pé kí wọ́n sì ṣẹ́ra rónà o. ìgboro sì gbóná díẹ̀ o. ẹni sùúrù o. tí wọ́n bá fẹ́ fi ara rẹ̀ kó nílẹ̀ Yorùbá o. ó fún ọlọ́dẹ. ó ní kí àròlé ọ wálé. ó ní kò ní ó sinmi ó ogun. yẹ jagun mọ́. ẹ̀rí pariwo wọn rọlẹ̀ nígbà tá a ti máriwo pa. abẹ́ kété tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ni wọ́n ti ń súnra kì díẹ̀díẹ̀. ẹ náà ti ń sinmi. kì í ṣe pé wọ́n ti kó nínú igbó. wọ́n wà ń bẹ̀. wọ́n nígbàgbọ́ pé pé kí ni. ọ̀pẹ́ títí ariwo Yorùbá ò ní ju oṣù kan lọ. yóò tún wálẹ̀ padà. that is the reason why. tí kí ni o. tí Inspector General of Police fi gbé oníṣẹ́ dìde. pé ẹ ǹlẹ́ o. láti wá fi ọ̀rọ̀ dídùn so Yorùbá mọ́lẹ̀. wọ́n fẹ́ fi ọ̀rọ̀ dídùn ká wa mọ́lẹ̀. káwa náà fi dákẹ́. ká má bàa lè kógun jáde. ọlọ́pàá kan ò lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú OPC. láíláí. láíláí kò lè ṣeé ṣe. àwọn tí a. ṣé wọn á kó AK-47 lé wọn lọ́wọ́ ni. I wonder o. àbí wọ́n máa tírẹ̀nì OPC bí wọ́n ṣe ń gbébọn. wọ́n láwọn ọmọ bá. àbí OPC ọkàn kó oògùn kọ́rùn. yóò bá wọn ọlọ́pàá lágbára. wọ́n máa fi ara kọta fún àwọn ọlọ́pàá tó gbébọn dání ni. láíláí. ẹ rí i pé pé kí ni ọdẹ. nbí wọn ti tàta pínṣẹ̀ lọ̀rọ̀ yẹn jẹrà sí. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò báwọn yóò ti ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. tó bá ń ṣiṣẹ́ pọ̀. Olóyè Gani ó wé fún wa pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. láíláí. sáà ti yí àgbàgbé ìjàmbá tí wọ́n ṣe sí wa ní. ó ti tán lára yín nù. sàǹbẹ̀ ẹyẹlé ṣeré ẹyẹlé ń yọ̀. kí ni panu. ẹyẹlé ọmọ pé kó ti ń pani lòun ń fẹyín sí. ikú ń dẹ̀dẹ̀dẹ̀. olè lòun ọ̀bọ̀ tún lẹ̀kùn ilé rẹ̀ sí. tẹ̀lé ń dẹkú. inú rẹ̀ ń dùn òun fò sókè. kí ni pọlẹ́rù. yóò sì tètè fura. ibi tí ó gbà wọlé. ẹ rí i pé lẹ́yìn mítìnì yẹn. àgbáriwo máa ń bì kankan. lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́. àwọn ikú ajẹnifẹ́ni. wọ́n ti jẹ wá díẹ̀. wọ́n rí i pé ọ̀tá wá. wọ́n fà fẹ́rẹ́. nígbà tá a rún ra díẹ̀. ká tún sinmi. wọ́n bá tún fi àtẹ́gùn yẹ́ sí i. yóò tún dùn máa. òun ó tún dùn mọ́ wa ká lè gbàgbé sùn lọ. ká tún máa sùn lọ. ìyẹn ti fi yé wa pé Fúlàní ọ̀gọ̀. àsùnfọ́fọ́ ti fọ́. ọbọ̀ ọ̀gọ̀ tinú ọ̀bọ̀lọ̀bọ̀ ń ṣe nígbà ní plan. Buhari ọ̀fẹ́ kìkan sàwọn èèyàn rẹ̀. yóò protect ẹ. ó sì mọ̀ pé Yorùbá ń horu lórí bíi ti Ṣàngó lọ́wọ́lọ́wọ́. àtàyè rí ẹ. ààrẹ Fulanization. bàbá àwọn mọ̀lú. ọba gbé Inspector General of Police pé dìde. ìwọ wá lọ. gbogbo ọgbọ́n àti ètè tó ọba mọ̀ ní kó o lò. kó pẹ̀tù sí ọlọ́kàn. àwọn yóò ti Yorùbá wọn yóò gbọdọ̀ bọ́ sínú igbó. wọn ò gbọ́dọ̀ já o. bí wọ́n bá bọ́ sínú igbó nǹkan á ṣẹlẹ̀. lù sí ọmọ. àwọn ọdẹ fìjìláńtẹ́ tí wọ́n kó oògùn kọ́rùn wọn yóò gbọdọ̀ bọ́ sígbó. yọ máa bọ̀. àbẹ̀rò pé gbogbo ayé ló gba dẹ̀dẹ̀rìn mọ́ Jésù ni. kí ló jẹ́ bẹ́ẹ̀. ṣe rò pé gbogbo èèyàn ló ń kíso ẹgbẹ̀ ló ń márùn-ún. gba wèrè mẹ́sìn. á da gbogbo ẹ̀rú tí nǹkan kan ò ní lójúmọ́. ká fojú. Haúsá àti Fúlàní tí ń bẹ nílẹ̀ Yorùbá ò ní nísinmi. báàlì òdìgbò. tó bá di táìmù yẹn o. Yorùbá tó bá gọ̀gọ́ para rẹ̀ sókè ọya. òun ló mọ̀. IG gbé àwọn ikọ̀ dìde. ẹ lọ yọjú sọ́gà kí wọn. wọ́n rè fi ọ̀rọ̀ tútù kí Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́lẹ̀. as usual. ó ní kí wọ́n kí wọ́n yìn ín. yóò ṣe láwo. kí wọ́n sì lò lọ́gọ̀ ẹnu. ó ní kí wọ́n pọ́n Yorùbá lé dáadáa. nínú tí a náà lè dùn. kí Yorùbá ó sọ̀rọ̀ tí ìjà ń gbára tó nù. padà sójú oorun. ká lè gbàgbé sùn fanfan bí àsùn fanfan tẹ̀ fún. ẹ ṣe mọ̀ pé ni a bá fẹ́ tà. bíbọ́ là bọ̀. títàn láti yóò lè ní wéètì. bíbọ́ là á bọ̀. yóò lè ṣe tà dáadáa. ní táìmù tá a bá ti mọ́kàn kú ò. tóníkàlùkù wa ti ń bá káràkátà ọrọ̀ ajé wa lọ. láti sọ̀rọ̀ ajé. láti rò pé òṣogun mọ́kànsọ́tẹ̀ mọ́. pé gbogbo ẹ ti. kí Fúlàní ó lè ṣe wá lọ́sẹ̀ kọjá àtúnṣe. lọ́dún yọsẹ lójú. àwa kí Inspector General of Police o. ẹ lé ọ̀gá yìí. a kí ọ̀gá IG pé ó ṣe é. ẹ ṣe é. ọ̀chọ̀mọ ìlú àbí pọ̀. ọjọ́ ń jẹun. ẹni ọ̀fà dáná dé àjànàkú. ó try gan. ọkọ̀kọ̀ ṣáájú ọbẹ̀. ó ṣe. ẹran lọ́kàn stubborn tí ọ̀fẹ́ wálé. try. ìbájá bí IG léèrè. pé ṣé ò sí láyé tẹ́lẹ̀ ni. lọ́dún transmission wọ. àbófòwò elépo sétí. wo ò gbọ́ ṣé kankan. pé kò gbọ́ nípa ọṣẹ́ tí àwọn ewúrẹ́ wọ̀nyẹn ṣe é sílẹ̀ wa tẹ́lẹ̀. lọ́dún transmission wọ. Yorùbá ò sì kúkú mẹ́ràn. lọ́dún commission bí wọ. wọ́n bá ti tàn wá díẹ̀. tí wọ́n sọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀. àwa náà dá. kíá àti gbàgbé iná tá a dé mọ́ra. a máa rí nǹkan fẹ́ gbé. ẹni ọgbọ́fà ò mọ̀fà. kò mọ̀. èèyàn tó mọ̀fà ò gbọ́fà. òun náà tó gbọ́ fà. bẹ́ẹ̀ sì rí ifá tà lọ́fà. àti pé tá a bá mọ̀fà tá a sì gbọ́fà. ọgbà. falafala làájì fà nílé ọlọ́fà mẹ́jọ. gbogbo àwọn tó ní. àwọn tó lówó láàrin wa. wọ́n ti ta ìrí ọkàn wọn fún Fúlàní ti pẹ́. owó ẹni sá. sí èyí tó lè sọ nígbọ̀wọ́ wa láti múra ogun. bí pé wọn ò ní kú. àfẹ̀yí tó bá máa fífọ political ambition ti ẹnìkan. òun náà lè sanwó sí.
bẹ́ẹ̀ yóò ti Yorùbá sì ti múra sílẹ̀. wọ́n ti gbáradì. Ìmìrin wá fẹ́ gẹṣin kò ní kẹsẹ́. pátápátá pin. Àmúkòrò wá fẹ́ gẹṣin kò ní kó mọ̀. wà á tá a bí. Èyí tó ní kó mọ̀ rẹ̀ ṣe tí ó fi gùn. kí ló tún wá kù. àmọ́ sẹ́. ọba ni kò bàjẹ́ o. báńsọ̀nù àtúnṣe. kò ní tán lára ọmọ ọba kọ́mọ kò dà ń sáàkì. ó sì wà ńlẹ̀. mọ́jọ ogun mọ́ pọ̀. sáà lè fi wẹ́ni tí ọ̀jẹ̀ rárá ni. láíláí. Fúlàní ọ̀dáwọ́ dúró. ó dúró. ṣe ni wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀. wọ́n kàn sí. bí Yorùbá bá túra lẹ̀. àbámọ̀ ni ó dà nígbẹ̀yìn o. ṣé ń gbọ́. because ẹni tí ń pè ọ́ dákẹ́. ó dákẹ́. bọ́ ọ bá ń gbàgbọ́ ya etí èrè ọkàn dénú. etí à ń dùn ọ ni. Fúlàní kò sinmi Yorùbá ló ń sinmi. àwa là ń sinmi o. Fúlàní kò sinmi South West ló ń sinmi. ojoojúmọ́ náà ń gbà wá ní ìsìn. ẹ̀yin ọ̀dọ́ o ẹ dìyà múre. ọ̀tá yín kò tí ì sinmi. ọ̀tẹ́ni ẹ̀dì lọ́tọ̀ yìí. Oníkálukú wa ni kò ṣọ́ra. àwa ni o. jẹ́ kí ìsára púpọ̀. ṣé ń gbọ́. mọ́rìnrìn àjò alẹ́ yé lọ òde ọ̀nà jíjìn. kí wọ́n má gbé ọ. má lo àjò láì wí fọ́nì kankan kó o tó lọ. kí wọ́n mọ bí ọba wà. wí fara alẹ́ rẹ pé. pé kí ni ọjẹ́. ó pè wọ́n bọ́ ọba dájò. kí wọ́n má jẹ fún. ìjàmbá ò ní í ṣe wá tọmọtọmọ. ní gbogbo ẹ. ẹ̀jẹ̀ amánítọ̀ ẹbí àtọ̀rẹ́ wa tí bá ń lọ sájò. ká mọ fi fóònù yẹn. ń bò ló dé. níbo ló wà. ọgbọ̀n ìṣẹ́jú síra wọn ò tí ì pọ̀ jù. bẹ́ẹ̀ ni náà. a ní rẹ́kọ̀dù ibi tí wọ́n dé kàn. a lè mà dúpọ̀ tó. bẹ́ẹ̀ bó ti ṣe nǹkan tí wọ́n nu. bẹ́ẹ̀ ti ń rí. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. ọlọ́ba gbọ́ kí bàbá yóò ṣe. ọlọ́rọ̀ bá gbọ́ kan ní baba ńlá kú baba ọlọ́rọ̀ ó ṣe. kí ni ìyá láyé. mo gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ kan ní táìmù kan ni. wọ́n láàrẹ Buhari ní kí wọ́n má rí ní o láísẹ̀sì ìbọn mọ́. fáwọn tó níbọn láàrin wa. kí ó dé. àti pé ẹnikẹ́ni ò ní ní àṣẹ̀sì síbọn mọ́. yàtọ̀ sí ọlọ́pàá àtàwọn ológun nìkan. self defense ń kọ́ o. ọmọ gbàrú ìròyìn bẹ́ẹ̀ gbọ́ rárá kò lè ṣẹlẹ̀. ìròyìn ẹlẹ́jẹ̀ ni. síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀ ní gbogbo àgbáyé. Buhari sàfẹ́dẹ̀ wá kalẹ̀ bí màálù. fáwọn Fúlàní ẹgbẹ́ rẹ̀. so that ànílé lágbára. ńgbà tí wọ́n bá yọ sí wa. Amẹ́ríkà gan ọ̀tọ̀ráìsì ìbọn fáwọn èèyàn. bẹ́ẹ̀ni náà. bóò ní tiwa ó sì wá yọ yẹ o. gbogbo tí a ní mọ wọn bàbá. nígbà wípé propaganda ni. pé kò lè rí bẹ́ẹ̀. because Buhari ò lè wírú ẹ̀. kí ló jẹ yọ. dẹ́ńkò náà wọ́n máa lo security mọ́ nìyẹn. ká gbàgbọ́ lọ́wọ́ náà. kí ní sàwọn pípò yìí gan. ṣé wọ́n rò pé màálù ni gbogbo wa bẹ́ẹ̀ tí wọ́n ní. wọ́n fọ́ bí fọ́pọlọ. Buhari ò rófin ṣe. kí wọ́n gba ìbọn kúrò lọ́wọ́ Boko Haram. wo rí yẹn ṣe. Buhari ò lè ṣòfin. kí ISWAP ó kó ìbọwọ́ wọn dà sílẹ̀. náà Fúlàní dá tiẹ̀ lẹ̀. Buhari ò rófin ṣe. kò lè rí ṣe. láti gba ìbọn kúrò lọ́wọ́ àwọn Fúlàní tí ń daran. nígbà jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ni. bọ́tì àmọ́ sẹ́. àwọn bá àwọn tó tẹ̀lé ọ̀nà tí òfin là sílẹ̀. fún self defense. nínú Yorùbá àtàwọn ará South East. tí wọ́n gba láísẹ̀sì ìbọn fún self defence. àwọn náà dámọ̀. àbí tí wọ́n gba láísẹ̀sì fún àwọn security wọn. kẹ́nì kó tún wá pé kí wọ́n kó ìbọn ọwọ́ wọn kárí. láíláí. that is South East South South àti South West. so that tí àwọn Fúlàní bá ti ń dé. kákúkú káwọ́ sókè fún wọn kí wọ́n máa pitú wọn lọ. lọ́lọ́ pa wá lọ. wọn ò bí mẹ́tàlá Buhari dáa kó wí bẹ́ẹ̀ jáde o. ọ̀pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀. wọ́n fẹ́ sọ wá sí ògolonto ní South nìyẹn. káàmọ́ nìkan kan lọ. kẹ̀kẹ́ Buhari fẹ́ tan ni síjà ẹkùn. kó wá kó ọrùn ṣiṣẹ́ dà sí ni lápò. ọlọ́ọ̀ni fún ọ. bọ́ bá jẹ́ pé ẹ̀gọ́ ní ìsàmì wa. ká kó ìbọn ọwọ́ wa kalẹ̀. ẹ̀yà tètè dálẹ̀. Buhari. ẹ ṣe bàbá. bàbá oníbàbá ń ṣe arithmetic ọpọlọ. ó kàn dàgbà. àbí ẹni tí ọ̀gbọ́n làwẹ̀ ń bò. ọgbọ́n ayọ́ mi mu. ẹni ọgbọ́n àgúnyán rúgúdú bàbí aṣọ. Yorùbá ẹ má daranu lèmi ń ké sí. ẹ bá gbọ́ o. ànírógun àtẹ̀yìnjà lágbára Ọlọ́run. àmì ẹ̀ pọ̀. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. ìfúnmọ̀lẹ̀ ká. ẹni ọba kùnìkù náà làbá jayé. ó là ń bá ṣe. wọ́n ní bàbá ìyàwó ọmọ yín lè ń bá sùn ni. ó ní sẹ́ rọ́bà mi làbá ni. àbí. àbẹ̀ni abásùntì náà kọ́ lájàrún pálọ̀ ni. bàbá bàbá yọ mi rọ. a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn gidi. ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn. ẹ̀yin aláàánú. fún kidney transplant surgery. ẹ̀yin philanthropist. fún Mr. Yinka Adébòmí. ó ti lé ní ọdún mẹ́ta tí màánù yìí ti ń bá kú jẹ́kẹ́. wọ́n náwó tó wó tán. òwò Ọlọ́run nínú àánú ẹ̀ ló dá wọn sí. wọ́n ti wà ní last stage. kò sí ọ̀nà àbáyọ má ju kí wọ́n ṣiṣẹ́ abẹ lọ. ó sì gbọ́dọ̀. gbogbo nǹkan àlùmọ́nì tí wọ́n ní ni wọ́n ti tà tán pátá. wọ́n ti náwó owó ti tán kalẹ̀. àwa nílò 15 million naira fún ìtọ́jú wọn. 50 million naira. wọ́n sáàdì Ọlọ́run
ọlọ́run alààyè nípasẹ̀ tiyín. a sì mọ̀ pé ẹ ṣe. account number yìí lẹ lè fi sẹ́ndì owó sí wọn. ayọ̀ àbá ń pè é. Diamond Bank. Diamond Bank. orúkọ tó wà lórí ẹ̀. Yínká Adébòmí. Adébòmí. 00 71 96 54 87 00 71 96 54 87 00 71 96 54 87. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ tó sì wò yín láti kọ̀ǹfàmù ẹ̀ bóyá òtítọ́ ni ẹ jẹ́ sọ̀rọ̀ lórí WhatsApp mo sì fún ẹ ní nọ́mbà wọn +1 937 969 02 57 +1 937 969 02 57. ẹni tó fẹ́ ṣèrànlọ́wọ́ owó nìkan ni o torí pé inú ìnira ni wọ́n wà wọn ò ní lè sọ̀rọ̀ púpọ̀. ìwé tí dókítà fi ọwọ́ sí láti ṣàlàyé bí wọ́n ṣe máa ná 15 million naira nìyẹn. à ń fẹ́ onínú dídùn àti ọlọ́rẹ gbogbo ẹ̀yin ẹlẹ́yin ijó àánú ẹ̀yin mọ́ṣáláṣí ẹ̀yin alásàlátù gbogbo ẹ̀yin ìjọ ọlọ́run wọ́n fi àsìkò yìí bẹ̀ màmá wa ẹlẹ́yin ijó àánú afúnimọ̀wò bẹ̀ ìyá wa wòlíì Esther Ajayi mọ́mẹ́ àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀ ojú òní tì yín ojú kìí ti ọmọ ọlọ́run a nílò ìrànlọ́wọ́ yín kidney transplant Yínká Adébòmí account number nìyí lẹ́ẹ̀kan sí 00 71 96 54 87 00 71 96 54 87. orúkọ tí ń bẹ lórí ẹ̀ Yínká Adébòmí Diamond Bank. àpò ìyẹ̀fun yín ò ní ṣòfò kólòbó òróró yín ò ní gbẹ. ẹ láìkì péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹwà èdè Yorùbá TV.